Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lébìnrin kò ní di o. Mojúbà àkọ́dá ìyá àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ìyá ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà ló tún fẹ́ jẹ́ kójú mi sí nítorí àdáṣe ní ọmọ ìbọ̀gbọ́dọ̀ ọmọ ènìyàn. Mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ Ráímì oṣù ọlálé o, oṣù ilé mojúbà o, àjẹ́ ilé mojúbà o, obìnrin mojúbà o. Mo tún dé lónìí bí mo ṣe mọ́ ń dé. Èmi ní ò mọ̀ wá, ẹ̀yin lẹ́ ò mọ̀ wò mí, ojú tẹ́ ẹ fi ń wò mí, ojú yín ò ní rí lédè yín, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí yín ò ní dí o. Láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Lọ́kùnrin ló bá ń wò mí ni, obìnrin ló bá ń wò mí ni, ọmọdé ló ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí, àgbàlagbà ló ń wò mí ni. Ẹ wá bìkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan o, kẹ́ wá gbọ́ iṣẹ́ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà mọ́ wá fún yín lónìí o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn kó wá wá o. Lónìí mo mú iṣẹ́ kan wá tí a ń pè ní ọṣẹ oníṣẹ́ méje. Àkànṣe iṣẹ́ oníṣẹ́ méje ni mo bá yín ènìyàn mi mú wá lónìí o, ẹ máa bá mi ká lọ o. Bí wọ́n bá sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, yálà wọ́n ṣe ètò mi sí yín ni, ẹ subscribe sórí YouTube channel mi. Èlé yóò lè máa fún yín láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò látara ẹ̀mí ọmọ ọ̀dọ̀ àgbà o. Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ o. Iṣẹ́ ọṣẹ oníṣẹ́ méje yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ ògbóǹtarìgì iṣẹ́ tí Ọlọ́run ọba Elédùmarè fi ìbùkún sí púpọ̀. Iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ kan tó ní agbára púpọ̀. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó ní agbára púpọ̀, iṣẹ́ tó ní agbára gidi gan. Oníṣẹ́ méje yìí. Lágbára Ọlọ́run béèyàn bá ń lò ó yóò ṣiṣẹ́ ìyọ́nú. Lágbára Ọlọ́run ó ń ṣiṣẹ́ àánú. Lágbára Ọlọ́run ó ń ṣiṣẹ́ àṣínà. Lágbára Ọlọ́run ọba ó ń ṣiṣẹ́ àṣírí bíbò. Lágbára Ọlọ́run ọba ó ń ṣiṣẹ́ ìṣẹ́gun ọ̀tá. Lágbára Ọlọ́run ó ń ṣiṣẹ́ ìfẹ́ràn. Lágbára Ọlọ́run ó ń ṣiṣẹ́ bí àwọn àgbà. Àwọn iṣẹ́ tí ọṣẹ yìí ń ṣiṣẹ́ nìyẹn. Bí wọ́n bá wà tó bá ní iṣẹ́ yìí kọjá pé mo ṣe kò ògbó ṣiṣẹ́ lára mi, iṣẹ́ yìí kọjá bẹ́ẹ̀. Iṣẹ́ yìí kọjá pé mo ṣe owó mi mo fowó waste dànù lásán, mo ṣiṣẹ́ kan ìrí kankan. Iṣẹ́ yìí kọjá bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run fi ìbùkún sí i púpọ̀, Ọlọ́run sì fi ire sí i púpọ̀ o. Ẹ máa bá mi ká lọ o. Bẹ́ẹ̀ bá ń lo iṣẹ́ yìí, aya máa yọ́nú sí yín. Ẹ mọ̀ rí àánú gbà, ọ̀nà rere á ṣí fún yàn. Bẹ́ẹ̀ sì ni èèyàn ò ní ń wówó tí àṣírí yẹn ó mọ bò. Èèyàn ó mọ rí ìṣẹ́gun lórí àwọn ọ̀tá, àwọn ènìyàn ó mọ nífẹ̀ẹ́ yàn. Bẹ́ẹ̀ ni àwọn àgbà wọ́n á gbẹ́bẹ́ ènìyàn. Ẹ̀yin ènìyàn mi, báwo la ó ṣe ṣiṣẹ́ yìí, ẹja tètè sọ dé ká mọ́ ń kóbó ká mọ̀ pẹ̀ lórí ẹ̀. Má ṣe àǹfààní kan fún ẹ̀yin ènìyàn mi. Àwọn iṣẹ́ yìí máa máa fi àwòrán máa máa fi hàn yín. Ó kò rọrùn láti máa fi àwòrán hàn yàn. Iṣẹ́ ńlá nípa editing ni. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Nǹkan tèmi ṣàdé pé ẹ tẹ like sí fídíò yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ share rẹ̀ sáwọn ènìyàn yín. Ẹ sì fi ẹ̀mí tó ṣe kókó ni pé ẹ fi ẹ̀mí ìmoore hàn lábẹ́ kọ̀mẹ́ǹtì. Ẹ má fi ẹ̀mí àìmoore hàn o. Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn wa o. Báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ o. Àkọ́kọ́ ẹ bá mi ra ọṣẹ mẹ́ta kan, ẹṣẹ oríṣi mẹ́ta kan. Alákọ̀ọ́kọ́ ọṣẹ Premier. Ẹ bá mi ra ọṣẹ Premier tẹ́ ń wò ní ojúmọ́ máwòrán yìí. Lẹ́yìn ìgbà tí ẹ bá mi ra ọṣẹ Premier mẹ́ta. Ẹ bá mi ra ọṣẹ Joy náà mẹ́ta. Ẹ bá mi ra ọṣẹ Joy náà mẹ́ta.
bẹ́ẹ̀ sì ni ẹ ò bá mi ra ọṣẹ Lux yìí náà mẹ́ta tí ó jẹ́ mẹ́ta mẹ́ta, ọṣẹ oríṣi mẹ́ta tó jẹ́ mẹ́ta mẹ́ta. lẹ́yìn ìgbà tẹ́ bá ti wá bá mi ra àwọn ọṣẹ wọ̀nyí, ẹ bá mi ra èpo igi ńlá níwọ̀nba, èpo ọ̀bọ̀ níwọ̀nba, ìyẹ́ àlùkò níwọ̀nba, ìyẹ́ agbe níwọ̀nba, ìyẹ́ àlùkò mẹ́ta, ìyẹ́ agbe mẹ́ta, ìyẹ́ odídẹrẹ́ mẹ́ta ilẹ̀ ó bá mi rà. ìyẹ́ àlùkò olè ń wò yìí, bẹ́ẹ̀ sì ni ìyẹ́ agbe olè ń wò yìí, ìyẹ́ odídẹrẹ́ ó ní ẹ̀ ń wò yìí o. ẹ bá mi wá ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ ọ̀kan ṣoṣo, eku asín gbígbẹ ẹyọ ọ̀kan ṣoṣo, ẹ sì bá mi wá àgbọn tó lóminú mẹ́wàá, àgbọn tó lóminú mẹ́wàá, ẹ bá mi wá ẹyẹ òǹbẹ̀ mẹ́ta, ewé oríjìn níwọ̀nba, ewé tanápowó tẹ́ ń wá àwòrán rẹ̀ yìí, ewé oríjìn àti ewé tanápowó tẹ́ ń wá àwòrán rẹ̀ yìí náà níwọ̀nba. ẹ bá mi wá lọ́fíńdà Devon Grace, ẹ bá mi ra Miracle Perfume àti Solution Perfume, Solution Spiritual Perfume, ẹ bá mi rà á. báwo lẹ ṣe ṣe, ẹ máa bá mi ká lọ o. lákọ̀ọ́kọ́ àwọn ewé oríjìn yìí ẹ máa bá mi sá síbi, ẹ má bá mi sá sínú oòrùn o, ẹ bá mi sá síbi tó jẹ́ pé atẹ́gùn lásán ni ó gbẹ, kọ̀kí ń sórùn. ẹ bá mi sá sínú ilé yín títí tí ó fi gbẹ. kò sí nǹkan tí máa ń pẹ́ gbẹ, láàrin bí ọjọ́ 2 sí 3 náà sí 4 náà yóò gbẹ tó bá kọ́kọ́ ti rọ tómi ààrẹ fún pàtó wá yẹ́rì tí ó ti mọ àwọn ewé yìí pẹ́ gbẹ. pẹ̀lú ewé tanápowó yìí ẹ máa jẹ́ òdòdó rẹ̀ náà mọ́, kó náà ẹ jẹ́ kó náà gbẹ. ẹ bá mi mú ọṣẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ bá mi gé kéékèèké síbì kan, ẹ gé gbogbo wa pọ̀ sójú kan. ẹ bá mi mú àgbọn yìí, ẹ bá mi pa, ẹ bá mi dẹ omi rẹ̀ sínú kòkò tó tọ́ kan. lẹ́yìn ìgbà tí a ti yọ ọwọ́ ọjà kúrò níbi kòkò yẹ, ẹ bá mi kó kòkò yẹ sórí iná, ẹ jẹ́ kó hó dáadáa. ṣùgbọ́n kó tó dìgbà yẹ, ẹ máa bá mi gún ìyẹ́ àlùkò, ìyẹ́ agbe, ìyẹ́ odídẹrẹ́, èpo ọ̀bọ̀, èpo igi ńlá, epo asín, pẹ̀lú ẹyẹ òǹbẹ̀, ewé oríjìn, ewé tanápowó, ẹ bá mi kọ́kọ́ gún, ẹ gún lọ́tọ̀ọ̀tọ̀, ẹ ti gbé sẹ́gbẹ́ kan. lẹ́yìn ìgbà tí omi àgbọn yìí ti hó, ẹ bá mi mú, ẹ bá mi da ọṣẹ yìí, ẹ bá mi dà sí ibẹ̀, ẹ má dè o, kòkò tẹ́ ẹ bá sì lò, ẹ jẹ́ kó jẹ́ kòkò tó tóbi dáadáa, kó má wàá máa rú paná. ẹ wàá mú kinní yìí, ẹ wàá bá mi forógùn máa rò ó, ẹ bá mi da àwọn tẹ́ lò yìí, ẹ ó dà sí, ẹ máa rò ó lórí iná, ẹ máa rò ó dáadáa. tẹ́ bá ti rò ó tó ti ṣe díẹ̀, ẹ má jẹ́ kó ru dànù o, ẹ rà bá mi sọ síbì kan, ẹ má fìdí rẹ̀ kanlẹ̀. tẹ́ bá ti bá mi sọ síbì kan, ẹ jẹ́ tutù díẹ̀, tó bá ti tutù díẹ̀, ẹ wá ẹsẹ̀ bá mi pa àwọn lọ́fíńdà mẹ́tẹ̀ẹ̀ta, ẹsẹ̀ bá mi dà sí. dandan kọ́ ni kẹ́ lò dídí lọ́fíńdà tán o, lọ́fíńdà ẹ má dandan kọ́ ni kẹ́ lò tán o. lọ́fíńdà Devon Grace Miracle Perfume and Solution Perfume yẹ ẹ ra dà sí, afàfún náà ni kẹ́ ra lò níbẹ̀. ẹ wá ẹsẹ̀ fi orógùn, ẹ tó fi òró mọ́ dáadáa, ẹ dé mọ́lẹ̀ kó fi tutù, ẹ má ti dànù kẹ́ kó mọ́ lọ yọ ike ńlá ni, ike tó bá tóbi kan ni kẹ́ lò. lẹ́yìn ìgbà yẹ, ibi tí sẹ́kù sí ni kíní tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí, bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ máa hàn kíní yìí, ẹ máa kọ́ sínú pépà funfun, bẹ́ẹ̀ ṣe ń wò gẹ́lẹ́ yìí, elìlá ẹ yá gbèlèbú sí, elè sànújà ẹ kọ síwájú ẹ, kíní yẹ ẹ hàn, ẹ fà àgbélébù sókè, àgbélébù sálẹ̀, ẹ kọ Elohim sáàrin rẹ, ẹ lọ bí ìsàlẹ̀ rẹ̀ Eli Ofarara, ẹ kọ sísàlẹ̀ rẹ̀, ẹ ya kẹ́ni tí ó fẹ́ dàbí èèyàn báyìí, ẹ bẹ́ẹ̀ ṣe ń wo yìí, ẹ wá kọ àràríta, ẹ kọ sí láàrin. lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe kinní yìí tán, ẹ bá mi mú àwọn lọ́fíńdà tẹ́ rà yìí, ẹ bá mi kán díẹ̀ sí, ẹ wá mú kinní yìí, ẹ bá mi fi tẹ́ inú ike,
ẹ bá mi tẹnu ike funfun, ẹ fi pépà yẹ ẹ fi tẹnu ike funfun. Lẹ́yìn ìgbà tí ẹ bá mi fi tẹnu ike funfun yẹn, wá ẹsẹ̀ kó ọṣẹ, ẹ wá ẹsẹ̀ kó lé lórí mọ́lẹ̀. Tí yóò bá mi yé yín, ẹ wá ẹsẹ̀ kó ọṣẹ, ẹ wá ẹsẹ̀ kó lé lórí mọ́lẹ̀, kó lórí kíní tẹ hàn yẹ, ẹ kó lé lórí mọ́lẹ̀. Lẹ́yìn ìgbà tẹ bá ṣe bẹ́ẹ̀ tán, ẹ bá mi mú, ẹ bá mi dé. Lẹ́yìn ìgbà tẹ bá dé, ẹ jẹ́ ká máa wẹ̀. A gbọ́dọ̀ wẹ̀ lọ́jọ́ Wednesday àtọjọ́ Saturday o, èèwọ̀ ni o. Ṣùgbọ́n tá a bá ń wo iṣẹ́ yìí, mo fi ọba Elédùmarè búra fún yín. Bórí yẹn bá burú tẹ́lẹ̀, orí yẹn á dorí ire. Bórí bá burú tó yẹ pé orí máa ń takò ẹni, orí rẹ̀ á dorí ire. Kò iṣẹ́ yìí kọjá pé mo ṣe iṣẹ́ jẹ fún mi, mo ṣe iṣẹ́ yìí kò rí bẹ́ẹ̀. Ètò àwọn wòlíì àgbà wòlíì ńlá ni. Ibi tí mo ti bá yín gbaṣẹ́ yìí wá, mo fọkọ̀ bẹ ó kọjá bẹ́ẹ̀ o, Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn wa. Èmi ọmọ yín náà ni Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Ewé a máa jẹ́ fún wa, egbò a máa jẹ́ fún wa o. A ò ní báráyé fọwọ́ tì. Mọ́ lọ láì láìkí o. Mọ́ sì lọ láì ṣí ààrẹ sí níyàn. Fẹ̀mí ìmoore hàn lábẹ́ kọ̀mẹ́ǹtì. Wàhálà yín ò ní já sásán. Mo kẹ́yìn ènìyàn mi Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Ewé a máa jẹ́ fún wa o. Egbò a máa jẹ́ fún wa o. Tètè lọ ṣe. Má kọ̀lẹ̀ lásán. Tó bá rí bẹ́ẹ̀, ó dìgbà.